Ó ga ọ́ ẹ̀yin èèyàn mi. Iná bá ní kábíyèsí. Ṣé rí nǹkan tí kábíyèsí ti ń ṣe fún àwọn olórí yẹn láàfin? Kábíyèsí ó dákẹ́. Ó wò wọ́n níran títí kábíyèsí ò mọ nǹkan tó ìbá ṣe mọ́. Ó lé wọn, wọ́n ní wọn ò ní lọ. Ó sọ fún wọn, ó fẹnu sọ, ó fara sọ, ó fi gbogbo ẹ̀ sọ. Kábíyèsí fẹ́ sí ń lo attitude sí wọn. Attitude tí kábíyèsí bá ń lò fún wọn sí ọwọ́ wọn ò wá ran kankan mọ́. Níṣe ni wọ́n kàn sunkún kiri ilẹ̀ ni. Wọ́n ní kábíyèsí lọ sílẹ̀ Igbo, Abia State. Wọ́n lọ ṣe àwọ́ọ̀dù doctorate degree ní kábíyèsí lọ. Wọ́n ní bí kábíyèsí ṣe débẹ̀ báyìí. In fact bí tẹ́bárí bọ́ ṣe ń héde kábíyèsí. Kábíyèsí Ọ̀jájá of kìnní kan ilẹ̀ Yorùbá land and the first kìnní kan ṣe kìnní kan. Wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní héde 9-10. Wọ́n ní kábíyèsí tó jẹ́ pé wọ́n ní wọ́n sọ wípé Mary àpẹṣẹ̀ṣẹ̀ dé láti ìlú òyìnbó ní gbogbo àmà àbí báwọn náà ṣe pé náà máa ń pèlú yẹn pé wọ́n lọ ṣe wedding pẹ̀lú ìyàwó wọn. Wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní béèrè question lọ́wọ́ kábíyèsí lọ́tún lósì. Kábíyèsí ṣé ẹ ti lọ fẹ́ ìyàwó tuntun lẹ́yìn ìtàgbọ́ pé ẹ fẹ́ ìyàwó méje ló wà láàfin. Ta ni first wife, ta ni second, ta ni third, ta ni last wife lẹ tún lọ ṣe. Wọ́n ní bí kábíyèsí ṣe tẹnubọ̀rọ̀ nìyẹn. Ṣé mo pé kábíyèsí ẹni tó jẹ́ pé kábíyèsí ọ̀dẹ̀ mọ̀ pé kábíyèsí ti promise gbogbo everybody pé Naomi o pé ìgbà tó ti ṣe bíi tíìgìtì àkọ́kọ́ yẹn pé nǹkan tóun fi lọ fẹ́ ìyàwó méje ni pé ìgbà tí ìyàwó òun disappoint òun tó lọ tó ṣe kẹ́kẹ́ torí ẹ̀ ẹ̀wọ̀n pé ọ̀rọ̀ yẹn fẹ́ di wàhálà tó fẹ́ dogun ń gbà yẹn pẹ̀lú Naomi. Wọ́n ní mọ̀ kábíyèsí máa continue máa sọ orúkọ bẹ́ẹ̀ pé obìnrin kan jìtò obìnrin kan sí kí òun ló jẹ́ pé òun lọ pé àwáwí ni gbogbo yẹn. Pé kí kábíyèsí máa sọ̀rọ̀ míì ó máa sọ̀rọ̀ tó máa fi máa níyì tó máa fi máa proclaim ìyàwó ẹ̀ tó lọ kì í ṣe pé bóyá Naomi fẹ́ kí òun fi kábíyèsí lẹ̀. Ṣé mọ̀ wípé ọ̀rọ̀ yẹn ó fẹ́ di ogun gbà yẹn pẹ̀lú kábíyèsí àti Naomi. Tọ́ ní kábíyèsí ló tọrọ àforíjì lọ́wọ́ Naomi tó ní òkè kábíyèsí Naomi wá sọ pé tẹ́ bá fẹ́ kí kábíyèsí bá fẹ́ kóhun dáríjì kábíyèsí pátápátá kábíyèsí lóhun ọmọgbà tóhun sọ lóòótọ́ dẹ̀ ni kábíyèsí gbogbo èèyàn ó yé kábíyèsí pé ṣé dandan ni kábíyèsí sọ orúkọ bẹ́ẹ̀ yẹn ẹni bí ìgbà téèyàn disgrace ìyàwó ẹ̀ Naomi. So kábíyèsí wa promise pé any gathering tóun bá lọ òun máa bẹ̀rẹ̀ sí ní máa proclaim Naomi all of which ti kábíyèsí dẹ̀ máa ń sọ gbogbo ìgbà bá jáde kábíyèsí bá jáde á sọ ìgbà ìyàwó òun Naomi ìyàwó òun kìíní kan ìtọ́ wá pọ̀ bá ń bá rí tó wá fọba lẹ́sìn ni ètò tó wá ṣẹ̀ṣẹ̀ wá gbé láti Nàìjíríà tó gbé lọ sí ìlú Bahama lọ ṣe wedding fún. Wọ́n ní ọ̀rọ̀ yẹn talk of the town ni o. Kò sí gbogbo àgbáyé tí ò ti gbọ́ pé kábíyèsí gbé first wife láti dójú ti àwọn ọlọ̀tẹ̀ láti pa gbogbo àwọn oníṣẹ́ ibi àwọn oníṣẹ́ ìkà lẹ́nu mọ́. Wọ́n sọ pé kábíyèsí wo irọ́ náà ń pa ayé pariwo pé Naomi ń fẹ́ kábíyèsí ó ti lọ Naomi ti lọ. Tẹ́ bá wo láti jọjọ́ mẹ́bí mélòó ẹnu gbogbo wọn ti wọ̀ họ̀. Kò sẹ́ni tó dúró pẹ́ because kábíyèsí ó kàn ń ṣe oríṣiríṣi fún gbogbo àwọn tó wà ní ààfin àwọn ìyàwó. Àwọn sérókòdé wọn ní kábíyèsí ní adé òun ni wọ́n òun ò fẹ́ wọn o. Yóò lè ìyàwó kan sí kábíyèsí tó sọ pé òun ní ni olórí Naomi Queen Naomi òun nìkan ní queen òun queen kan ṣe péré teketeke láyé lọ́run lòun ní Ilé Ifẹ̀ òun ò ní queen mi o. After Queen Naomi ìtókù counterfeit ni. Wọ́n ní òun ló jẹ́ kí kábíyèsí tún lọ sílùú ìlú Abia State tó lọ ṣe ceremony program tó náà lọ ṣe doctorate ceremony lọ́hùn award.
wọ́n ní bí kábíyèsí ṣe gbé microphone tó kọ́kọ́ kí ìyàwó ẹ̀bọ́n ṣe ń kì ìyẹn Naomi fóun nìkan di ó lé àtòun di ó lé sugar in his tea my kìnnìkan in my bread butter in his bread ó gbẹ̀ṣà wọ́n ní bí kábíyèsí ṣe pọ́n Naomi lẹ̀ pé kò ṣe kó fóun nìkan ní di ó lé wàbí tó wọ́n ní àwọn tó kù counterfeit wọ́n sọ pé méje lẹ́fẹ́ méje ó ní bẹ́ẹ̀ ni ó ní méje níbẹ̀ táwọn tó kù àwọn àlè òun ni o àwọn kan kó báyìí òun ni àwọn yẹn o ìyàwó kan ṣe péré tó mọ̀ tó wà legal wife ní Queen Naomi wọ́n ní kí ní yẹn ti gbé ó ti dé ọ̀dọ̀ àwọn olórí wọ́n ní information yẹn ti dọ́dọ̀ àwọn olórí wọ́n ní bí kábíyèsí ṣe dé wọ́n ní pàgà kábíyèsí nǹkan tá a máa fojú ẹ̀ rí lé wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní fàtúrútù ní ààfin wọ́n náà bẹ̀rẹ̀ sí ní sọ pé kábíyèsí ṣe yìí tán ẹni wí àtọ́bádé ló wá náà náàsì Naomi tó dàbí ìpè ló wá náàsì ìyàwó tuntun wọ́n ní kábíyèsí wá sọ pé nígbà náà nǹkan tá lòun ò bá ànáàsì tá lòun ò bá pè níyàwó ẹyọ kan náà lòun rí ó lé wọ̀n tóun lè ànáàsì àti tóun lè wed lẹ́yìn Naomi ṣé òun wá ń jí sọ ni àbọ̀ òun fi pamọ́ pé Naomi kìíní pé gbogbo yóò wọ́n pé Naomi nìkan ní Queen kò dẹ̀ sí anybody tóun lè fún ní Queen ní ààfin yóò ṣe Naomi wọ́n ní nǹkan tó bá wọn ẹlẹ́nu ni kò sọ kọ́ sí nǹkan tó bá wọn olúkálukú kò lọ ṣe òun ò fi bò òun sọ fún yín wọ́n ní báwọn olórí ṣe jàǹpátá ni tọ́bẹ̀ sí ní pariwo wọ́n bẹ̀rẹ̀ sí ní riot wọ́n náà riot láàfin pé kí làwọn ṣe fún kábíyèsí kí ni nǹkan tó sọnù nígbà kábíyèsí tí ó sọ wípé ó wà lọ́wọ́ àwọn tó ń wá tí kábíyèsí ń wá tí ò lè fún tí táwọn ò rí fún kábíyèsí kí ló dé wọ́n náà tún yéye ẹ̀ẹ̀kún pé kí làwọn ṣe fún kábíyèsí kí lẹ̀ bá ṣe fún kábíyèsí kò sí nǹkan tó ṣe fún kábíyèsí ju pé ẹ gbọ́rọ̀ sí kábíyèsí lẹ́nu kẹ́ẹ̀dẹ̀ mọ̀ wọn ara yín dá kábíyèsí kò sẹ́nibọ́dì tó gbọ́dọ̀ ṣe òògùn síra wọn ní ààfin ẹlẹ́ẹ̀ní gbà kí ló dé tóun fi òun ní ànáàsì Naomi pé òun nìkan nìkan bí Naomi ṣe wà yẹn wọ́n ní àyà òun ni ààtò òun ni Naomi ni ọrùn tóun fi gbé orí òun dúró Naomi ni gbogbo everything tóun ní láyé òun without Naomi pé ayé òun ti bàjẹ́ pé Naomi ni o òun ni number one officer tó òun lẹ́nìkan tí òun mọ̀ tó rẹ́ bí ìyàwó òun ṣe mọ̀ pé ó ti kúrò lójú kábíyèsí ó túmọ̀ pọ́ tán fi nǹkan tí ò fi darí pé kéèyàn máa fi ọ̀nà èrú ṣe nǹkan tó bá fi ọ̀nà èrú gba ìbùkún tó bá bẹ̀rẹ̀ sí ní lẹ́yìn àbí tó ń ba fáyà nǹkan tó máa ń fà nìyẹn wá omi ojú ní rí wá bẹ ṣe fẹ́ tún ṣe nǹkan tí tẹ máa ṣe tí kábíyèsí máa fi fífa gbogbo yín mọ́ra tí inú kábíyèsí máa fi lù kò sí mi torí Ọlọ́run ti bà gbogbo relationship ẹ̀yin àti kábíyèsí ó ti bàjẹ́ èyí tó dẹ̀ kù alẹ́ camouflage nǹkan ṣe tí ò dẹ̀ ní lára tí ò dẹ̀ ní mẹ́nì ẹ̀yin èèyàn wa ẹ má jà ṣe bàjẹ́ torí Ọlọ́run ò fẹ́ ẹ wo Naomi ti gbé gbọ́rókè kò dẹ̀ sẹ́ni tó lè pa kò sẹ́ni tó lè yọ love àbí yọ ìfẹ́ tí kábíyèsí ìfẹ́ Naomi lọ́kàn kábíyèsí nobody ẹ má wulẹ̀ jà ń pátá ẹ já máa ṣe dáadáa torí ìwé ló pé ìkà ò pé ẹ̀yin èèyàn mi ẹ ṣe gọbẹ ṣe tẹ́tí sí ọ ẹ bá share kẹ bá like kẹ́ẹ̀dé bá ṣe subscribe torí náà níkẹyìn ká lè máa dúpẹ́ lọ́wọ́ yín torí ẹ ti ṣe é pọ̀ ẹ ti ṣe é jù àbọ̀ Ọlọ́run á dájú lórí yín a máa rí yín bá àwa la máa wá ẹ̀yin la máa bá lórúkọ Jésù Kristi Olúwa wa ṣe gan níbẹ̀ ṣe tẹ́tí sí ọ ọwọ́ tẹ fi ń subscribe ọwọ́ tẹ fi ń share ọwọ́ tẹ fi ń ṣe oríṣiríṣi láti ṣe rere sínú channel wa lágbára Kristi ẹni fọwọ́ yẹn gbé ọmọ sí hàn
rere ló máa bá yín títí ayérayé. Ẹ ṣé gan, ààbò Ọlọ́run á dájú lórí wa. Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣé.